wọ́n lé wọ́n ò bá wọ́n wá wọ́n ò rí OTIKO ti dẹ̀rù jẹjẹ o. OTIKO ti dẹ̀rù jẹjẹ. OTIKO kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀. OTIKO torí OTIKO ti dẹ̀rù jẹjẹ. OTIKO tápá ayé ò lè ká, mo ní tápá ayé ò lè ká. Wọ́n lé wọ́n ò bá, wọ́n wá wọ́n ò rí. Tápá ayé ò lè ká, bọ̀dí mọ́ tápá ayé ò lè ká. Ikú ti pamọ́dé, àrùn tí ṣàgbàlagbà, ẹbí là ẹ yàgò, bẹ́ẹ̀ mẹ́rin jẹ́ ògbóhùn ẹ̀rín, bẹ́ẹ̀ tí ẹ mọ̀ ṣàṣẹ́ òjì ọlọ́bẹ̀. Ẹbí là ẹ yàgò, OTIKO ń bọ̀, OTIKO ń bọ̀, ó ń bọ̀. Àrùn tí ń gbé ní dèní, ikú tí ń pa ní. Mo ní bẹ́ẹ̀ mọ̀rin jẹ́ ògbóhùn ẹ̀rín, bẹ́ẹ̀ ní ọmọ àkún wá, bẹ́ẹ̀ mọ̀ ṣàṣẹ́ òjì ọlọ́bẹ̀ ní òun. Ọmọ tẹ́ yá bí ó. Ọmọ tẹ́ bàbá níjọ, ìrajà náà kú ibi mọ́ yàrá. Ọ̀ka bímọ òbòrò, mo ní ọ̀ka bímọ òbòrò, bí kìnìún bá bí ramúramù ní gbó dìgbò ti. Lójú tí ń bẹ ní pé mò ń sọ àṣẹ ni. I tell una say this guy I no trust am because my spirit no gel along with am. Mo sọ fún yín because bó ṣe ń ṣe yẹn kódà gan mo tún jẹ́ kẹ́ ẹ mọ̀. Mo sọ fún yín pé abẹ́rẹ́ ilé ò lókùn di ẹ gbọ́. Instead what you people do was for una face I dey talk nonsense. Shey no be so? It's not proper, but she been saying OTIKO lójú yín. When I told you that common sense wasn't common, she didn't pay any sense in buying right. Any sense now? Where is he now? He's nowhere to be found. It was as if I was insulting you, Baba. I talk and that and that. No trust the boy. Now check it out. What is the outcome? What's it? See, Baba, this thing will happen, Baba. This OTIKO guy fuck up. And nobody see this kind of thing say go happen. Oju, but what a gentle Jew can go to perform, lo. Though you follow us talk am. But this thing will happen now unforeseen circumstances. So now you don't come sup like this. What will be the solution? What we go do on top am? Because this thing what OTIKO do now big fuck up. I no expect am at all. I dey call OTIKO. You know, big call. I dey call OTIKO. He bench for. With due respect, number one. Boss man. Shebi na OTIKO number we dey call, we no dey reachable. Baba number one. Mo find and go now. Make we go know the in total. Why no carry our call? Shebi Yoruba proverb talk say, "Tí Mose bá lọ bá àpáta, àpáta lọ bá Mose." Boss man, mo find OTIKO go. He no fit run us now. Now we go run now. Baba, mo go check am. He no fit check us now. Make me go find OTIKO. Baba. Me no find OTIKO. Me. Genius.
lọ rè wá èèyàn tó bá súnmọ́ ọ tó ọmọ pọ̀ dá ọmọ ó súnmọ́ ọ dáadáa bí sọ̀rọ̀ ńlá lò tá a bá ẹ lò ha ó yìn mí láwo èmi mo sọ bẹ́ẹ̀ fún. eléyìí bí olórògbò yìí ọwọ́ bá ọ. mo ti kọ́ kárí ọmọkùnrin ọ̀kárí. ẹ̀yin tẹ́ ẹ sáwọ́ fúnlẹ̀ alára tẹ́ egún ẹ sáwọ́ ajérò bẹ́lẹ́wẹ̀ òbí ẹ̀yin náà lẹ sáwọ́ fún ọwọ́ àràngún àga ọdẹ tí làgàdẹ ẹ jẹ́ ọjẹ́ bó ti kó ẹ yo ẹrẹ ẹbọ ẹ ló kó wáyé ẹjọ́ gbà torí ẹ ní ìmúkùmú ní ẹmúgbà lé ìlòkulò lálómi ẹ̀bá ọdẹ bá sọ bá gbó adàkí sàgẹ́gẹ́gẹ́ adébáfúsẹ̀sẹ̀ bọ̀lọ̀ tí sáwọ́ lọ́lé léjìmọ̀ràn OTIKO ní ṣẹ̀ṣẹ̀ bọ̀lọ̀ lónìí o kó wú ọmọ wọlé rẹ̀ ọ̀wínrín lọ́mọ aṣẹ́gilájẹ́ ìwòrí lọ́mọ alàgbó làsọ̀rọ̀ gbègbè kan gorí ìrókò lọ́ọ̀rẹ́ kọ́lé ní kígbe ajé tantan wọ́n ní òwú òní làkínú ó bí olóko alájẹ́ òní òní làkínú ó bí ni ọwọ́ ayé ọ̀gbọ́dọ̀ bá mọ́ o. ajẹ́pọ̀n tàdán ajẹ́pọ̀n tàdán ajẹ́pọ̀n tàdán òkú ìlera rẹ̀ máa ń bọ̀ wáyé. Bàbá báyìí. Linda ni bàbá. Linda. Ọya ajẹ́pọ̀tàdán wo ti bẹ́ẹ̀ rẹ̀ máa kọ́. Ọláìdílé. Ewu. Ajẹ́pọ̀tàdán. Òdìbò òróré, òdìbò aláwo, òdìbò àwòràwọ̀. Èyí lómi ńlá gbẹmu bí ẹ̀fọ́ ti dó. Kí ló pé? Ṣọlá ni. Ṣọlá. Owó ńlá mo fi tàn. Owó ńlá ọ̀yá owó ńlá wọn kó rẹ sí. Owó ńlá láti ra màálù. Erin ṣubú erin lọ. Èyí lọ. Yẹmí ni. Ọ̀yá ajẹ́pọ̀tàdán. Ọmọ Igbo wàhálà ẹ̀kọ́. Igbo lè yí. Igbo ni. Àjòkúta mọ́ mu mi orí ẹ̀ bí orí ewúrẹ́. Ọ̀yá ajẹ́pọ̀tàdán. Ajẹ́pọ̀tàdán. Ilé ọkọ mi wà lára bá. Ó di báwo ra wọ̀. Ọkọ mi wà lára. Kí ló pe léyìí? Ẹ̀yìn mọ́. Ẹ̀kún tó bá yọ jẹ́ ó kọ́ tá a bá pè ọ́ lónìí ọjẹ́ èyí ní kàfáyà ní kàfáyà ọjọ́ náà jẹ́ ọ̀yá àjẹkọ̀ dáadáa. ilẹ̀ pẹ̀pẹ̀
dàgbà gbèrú 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 kúnlẹ̀ apá àwọn ni wọn ìkagi oko apá èkúté elékì káwùsà torí gbogbo wọn tó wà lẹ́ òrí agbára wọn tá a ti lò ní jáyé ó mú ọ gbogbo táyé bá sọ̀rọ̀ ẹ̀dá bí wọn bá ti mú ọ ọmọ bọ́ gbọ́rọ̀ tí wọn bá kí ọ mọ́lẹ̀ ọmọ jòwó ọ̀làwọ̀ olùdó ẹlẹ́wẹ̀ òṣìṣẹ́ ìgbìmọ̀sọ̀ bẹ́ẹ̀ mọ́ èso láàrin ẹ̀dẹ̀ tó ẹ mọ̀ jẹ́ rí yín lójú oorun o kò ló mú yín wá o ẹ ní òye lórí títì ẹ bá fẹ́ bí nìkan kan kò ní ṣe kú bàbá yà kí ó bá yà ó. O ti kó nsọ. wá wọn ò rí tápá ayé ò lè ka bọ̀dí nù tápá ayé ò lè ka. Ikú ti pamọ́dé àrùn tí ṣàgbàlagbà ẹbí là ẹ yàgò bẹ́ẹ̀ mẹ́rin ṣẹ́ ò gbóhùn mẹ́rin bẹ́ẹ̀ tí ẹ mọ̀ sá ṣẹ́ ò jí ọ lọ́bẹ̀ ẹbí là ẹ yàgò tí kò ń bọ̀ ó ń bọ̀ ó tí kò ń bọ̀ ó ń bọ̀ àrùn tí ń gbé ní dèní ikú tí ń pa ní mo ní bẹ́ẹ̀ ò mọ̀rin jẹ́ ògbóhùn mẹ́rin bẹ́ẹ̀ ò yíyọ̀ mọ̀ra kún wá bẹ́ẹ̀ mọ̀ta jẹ́ ń jíyọ̀ ńlá bẹ́ẹ̀ ní òun ọmọ tẹ́ ya bí ó. ọmọ tẹ́ ya bá bẹ́ẹ̀ níjọ́ ìrajà náà kú ibi mọ́ yàrá. Ọ̀ka bímọ òbòrò mo ní ọ̀ka bímọ òbòrò bí kìnìún bá bí ramúramù ní gbó tìgbó tìjú wá dákẹ́ OTIKO di bàbá bàlá bàbá wọn. Santo gbẹ́nà wojú ẹkùn láyé ìṣàwọ̀. OTIKO. Yes, boss. Yeah, ojú wọn là. Because OTIKO. Yàrá ṣe ọsán kò jánu mọ́. Àbúkọ́ bàtà tó jákùn láàrin mẹ́lẹ̀. Ikú tó pe lẹ́díẹ̀ kó má bàa pe léwu rẹ̀. Wetin bring that proverb? Oh no, boss. I respect you well. Mo máa ń sọ fún yín nípa àwọn friend tó wà steering yẹn. I'm talking about the mentors. I'm a salute. I go deep and I need to know those pictures, those mentors, and my parents. For this reason, mi lè bá yín ṣe mọ́. Wọ́n lé wọ́n ò bá wọ́n wá wọ́n ò rí OTIKO ti dẹ̀rù jẹjẹ o. OTIKO ti dẹ̀rù jẹjẹ. OTIKO kọ́lámọ kìlọ̀ fọmọ rẹ̀. OTIKO torí OTIKO ti dẹ̀rù jẹjẹ. OTIKO tápá ayé ò lè ka. Ẹ dojú tira yín gan ẹ dẹ̀ disappoint ọ̀fà wá dànù èjè yín báyìí ọ̀fà dànù èjè a sọ pé ọ́fíìsà Kọ́lá kò wà kápẹ́bù fún rárá mi báyìí ni mo lọ select ẹ̀yin méjèèjì yìí to lead the squad ẹ wá sọ pé ẹ lé OTIKO ẹ bá ní ẹ bá ṣé OTIKO fìyẹ sápá ni mo béèrè ni ẹ dojú tira yín gan ṣé kì í ṣe èèyàn l'OTIKO ni kílẹ̀ lè àrẹ́sì ní ara OTIKO kílẹ̀ lè àrẹ́sì lára OTIKO kò yé mi fún yín rárá ni tó wá ń da gbogbo ìlú láàmú gbogbo nǹkan tẹ́ sọ pé ẹ béèrè tẹ́ nídìí ni mò ń fún yín kí ló ṣe yín ẹ rò dáadáa kẹ́ tó lọ gba fọ́ọ̀mù pólíìsì ni
àbí ẹ mọ nǹkan tí ó wà all about ni ẹ mọ nǹkan tí iṣẹ́ ọlọ́pàá wà all about kẹ́ tó lọ gba fọ́ọ̀mù kẹ́ wá sọ pé ẹ̀rí òtìkó just a base pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn pẹ̀lú bí squad yín ṣe pọ̀ tó yẹn ẹ̀rí mú tì a sọ pé kọ́ ló da èwo wà ní títẹ̀yìn tí mo rò bí pé you are up to the task wípé ẹ máa lè ṣiṣẹ́ yẹn fún mi dáadáa ẹ fẹ́ kọ́ yọ mí jẹ́ ẹ wo adúrú signal tó ń wọlé sí orí kíní don't question me about kí ló ń ṣẹlẹ̀ ní division mi. Sorry, sir. Sorry for yourself and stop that noise. Thank you, sir. Kí ló ń ṣe ẹ̀yà ilé ọtí nígbà tẹ̀ ń bọ̀ bí ni. Àtọ́sà yẹn kó ṣe gba ránkì. Thank you, sir. Thank you, sir. Irú àwọn generations wo là ń gbà sí ṣẹlẹ̀ níjọ́ mẹ́ta? Irú àwọn wílé ṣe ń sound àfàìmọ̀ kó má ti gbọ́jà á máa mú nǹkan. Iṣẹ́ ọlọ́pàá máa ti wá di nǹkan. Wọ́n screen wọn dáadáa mọ́ bíi ti tẹ́lẹ̀ kò sí problem. Ẹ̀yin náà gbádùn mi. Ẹ gbádùn mi dáadáa ní division. Gbogbo nǹkan tó bá gbà máa bá yín ọkàn bí owó. Kọ́lámọ́ kìlọ̀ fọ́mọ rẹ̀ torí òtíkó ti dẹrù jẹjẹ. Tápá ayé òníkà mo ní tápá ayé òníkà. You are welcome. Have your seat. I'm very happy to tell you that you are in the right place, right station. We have a very good, diligent, nice, and wonderful officer in the station. They will be very pleased to work with you, and I'm very sure you'll never regret working with them. Becky, I'm not happy to tell you that we have a problem at hand. Cleaning a kan wà tó ń pè ní OTIKO, and we find a lot of stress and problems, and I find it difficult to arrest them. Mo ti pè ọ̀pọ̀lọpọ̀ officers, and want to try all their possible best to arrest him, but bí ṣe ń bẹ sọ̀rọ̀ yìí àti re-arrest wọ́n fún wa ní a lot of wàhálà, stress, ọmọ ọpọlọ ọmọ fẹ́ wa mọ̀. So òun nìkan ni problem tá a ní right now, and I'm sure tó bá dé ọ̀dọ̀ wọn colleagues wọ́n á tún sọ better nípa kò jẹ́ kí ìlú yìí rest. Kò jẹ́ kí ìlú rest àtọ̀. Bó ṣe ń pa ọmọdé ló ń pa àgbàlagbà, bó ṣe ń pa kúkúrú ló ń pa gúngùn. We cannot sleep and close our eyes in this town. Kò yé mi. Gbogbo ọgbọ́n tá a mọ̀ láti track ẹ̀ down láti lọ. But bí ṣe ń bẹ sọ̀rọ̀ yìí, I don't know. Thank you, sir. I've heard a lot about him, and I promise to apprehend him and bring him to justice. Ọlọ́run á fún wa ṣe, sir. Thank you. Mo nígbàgbọ́ pé mo ṣe sọ̀rọ̀ Ọlọ́run á fàṣẹ sí. And I like your courage. Thank you, sir. As a police officer. Thank you, sir. Sure, sir. You can. No problem. Officer Becky, you are highly welcome. Mo ti gbọ́ nípa ẹ̀ dáadáa.
pẹ̀lú àwọn iṣẹ́ takuntakun tó ń ṣe. But kékeré ata kò ṣeé fi bọ́jú o. Ìwèrèpè tí à ń wò yẹ kò ṣeé kọlù. Béèyàn bá kọlù yóò bọ́ aṣọ, kódà yóò yúnra gan pàápàá. Ọ̀rọ̀ OTIKO tí wọ́n torí tiẹ̀ transfer ẹ̀ wá sí ọ̀dọ̀ wa bíbá ẹ̀. Notorious army robber ni. Ọmọ yìí mi ò mọ ibi tí ó ti kó agbára tó ń lò. Mi ò mọ babaláwo náà. Babaláwo ọ̀dájú ni. Because iṣẹ́ ọ̀dájú ni wọ́n ṣe fọmọ yẹn. Gbogbo àwọn ọ́fíṣà tá a wà nílùú yìí a ti gbìyànjú láti mú ọmọ yìí. Gbogbo ìgbìyànjú wa pàbó ló já sí. Ọ̀rẹ́ ti di nǹkan tí ó ní agbára ni o. Kó tó wá máa wò ọmọ yìí nìkan ló ń dá ṣẹ̀ṣẹ̀. Kò ṣe gbogbo ọkọ̀ àwọn tíìmù kọjọ tí wọ́n jọ ń ṣiṣẹ́. Òun nìkan ló ń dá ṣẹ̀ṣẹ̀. OTIKO yìí ni. My dear sister, my advice to you, withdraw láti ṣiṣẹ́ yìí. Because you have a lot of things to do in life. Don't waste your life because of one armed robber. Officer Kola, Yeah. thanks for the concern. Àwọn àgbà ló máa ń pa òwe kan. Wọ́n ní bàrà kò déédéé fi ọmọ rẹ̀ fún àgbẹ̀. Tí pọ́ńkó ti kù mọ̀ ni àgbẹ̀ fi ń gba ọmọ lọ́wọ́ bàrà. Ṣé orí mi tó ń wò yìí? Mi ò déédéé join force o. Gbogbo ewu tó wà ńbẹ̀ pátá ni mo ready láti face. Yeah, and I've made up my mind. Gbogbo nǹkan tó bá gbà, gbogbo ohun tó bá gbà báyìí, òun ni màá fún láti fi make sure wípé ọwọ́ agbófinró ó tẹ òtúpó. Èmi fún ara mi pàápàá báyìí ni màá fi òtúpó máa fi jófin nínú ìlú. Really? Yeah. But OTIKO tá à ń sọ̀rọ̀ yìí, ọmọ yìí ò ń ṣe ẹran tó rọ̀. Better think about it. Don't waste your life because you have a lot of things to do in life. Thanks for the love. Mo kàn ní kí n wá drop ẹ̀. Okay, no problem. Wọ́n lé wọ́n ò bá wọ́n wá wọ́n ò rí OTIKO ti dẹ̀rù jẹjẹ o. My sweetheart, owó tí mo béèrè láti jọ sẹ́ǹdẹ̀ sí mi kí ló ń kí ìbò ẹ̀. Fẹ́ ṣe bákan lára mi tí n bá nífẹ̀ẹ́ sí tó bá jẹ́ pé ó wá ń wò mí wò pé mi ò jẹ́ nǹkan. Àwa là ń pe owó ránṣẹ́ àwa owó mọ́. My dear, sweetheart mi, nígbà míì tí inú bá bí mi tí mo bá wò pé kí ni mo fẹ́ ṣe tó bá ń wá mi ká tó sẹ̀ ń lé mi káàkiri màá ní wá màá ní lẹ́yìn ní ìránṣẹ́ tó wá jókòó sí. Ó sórí lẹ́yìn ṣe bí 500,000 pé ló béèrè wọ́n á fún ẹ jù For me? Yes, now. Sweetheart mi, kó má dàbí pé òwò náà mọ̀ mí lónìí kó tó dà. I trust you. Ẹ má bá bàtì mi jẹ́ jàre èmi àti àbúrò. No. Hello. Kí ló ń ṣẹlẹ̀? O ní wọ́n ti close báńkì. Kò ní dáa fún gbogbo ilé yín. Ṣé ni ayé yín dẹ̀ máa bàjẹ́? Dúró ná, aago mélòó mo ti sọ fún ẹ pé kó gbé owó lọ sí báńkì? Kí ló ń sẹ̀yìn ọmọ sí i gan? Nígbà tó fẹ́ wá gbaṣẹ́, òun ṣe bí ẹni tí ò gbọ́n, o ti wá ríṣẹ́ báyìí, o ti ń rówó. Ilá rẹ ti fẹ́ ga jù onílé lọ. Wò ó. Ok, kò sí wàhálà, no problem. Báńkì sí bákan.
èmi àti ṣé bàbá ńlá kú bàbá ẹ̀ ló dá báǹkì tó fẹ́ lọ gbowó sílẹ̀ tó fẹ́ lọ sí ìfowósí ló dá sílẹ̀ àbí tó fi máa rọrùn fún ẹ ní after 5 so mọ hòtẹ́ẹ̀lì tí mo sábà máa ń lò yẹn àbí wà bá mi nílẹ̀ tó wá gbé fún mi èyí fún mi àmọ́ ọ̀nà àtúnṣe fún ara mi. OTIKO ọ̀gára ọlọ́ṣà ń bọ̀. OTIKO nálọ́kọ́ lóhun kí gbèrè. OTIKO fìrídì àká o. OTIKO gbẹ̀wìrì. owó tí ẹ gbà èmi ò ti kò ní kí wọ́n gbà. a lọ gbowó àgbowó àgbowó bí kankan. ẹ̀gbowó. wọ́n lé wọn ò bá. àgbowó ìyẹn distance yẹn. OTIKO ti dẹrù jẹjẹ o. OTIKO ti dẹrù jẹjẹ. owó èmi ò ti kó kí n dẹ́mi èèyàn légbodò lẹ́nu. kọ́lámọ́ kì í lọ fọmọ rẹ̀ torí OTIKO ti dẹrù jẹjẹ. OTIKO tápá ayé ò lè ká mo ní tápá ayé ò lè ká wọ́n lé wọn ò bá wọ́n wá wọn ò rí tápá ayé ò lè ká bọ̀dí ló ń tápá ayé ò lè ká. Ikú ti pamọ́dé. Àrùn tí ṣàgbàlagbà. ìyá àkàndé wọn pè láàjò òbí mọ ayé mọ yánà sànú mi ọba ìláyé ògbófólúwa ó ṣe ga. ẹ gbọ́n kan tó ń ṣẹlẹ̀ náà láì. níbo. ọmọ ọ̀nàrẹ́bù táwọn OTIKO yẹn pa. OTIKO ọ̀nàrẹ́bù ṣó ti kí mi láàárọ̀ yìí o ò mọ bí mo ṣe débì o ò mọ tó ṣẹlẹ̀ mò ń kọ̀ ìbànújẹ́ kan ni mò ń wò lórí fóònù yìí ìwọ náà tún sọ̀rọ̀ ọ̀nàrẹ́bù bó náà ṣe wá jẹ́ sí ẹ tọrọ wọn fi ká ọ lára kí n tiẹ̀. bàbá èmi kàn rò pé kájọ fọwọ́sowọ́pọ̀ ká lọ sí station ká lọ rìpọ́ọ̀tì wọn ni bàbá. kí èmi àti ẹ wọ́nà wọn ká lọ sí police station àwọn agbófinró káwọn bá ṣe fẹ́ máa wọn OTIKO ó dà kò burú ẹ̀gbọ́n náà mo jẹ́ sí ọ ládùúgbò ní tó fẹ́ fi san fún mi náà dáa tí wọ́n bá ti wá rí bẹ́ẹ̀ gbówó bá tí wọ́n bá ti rí wọn wá pè mí ṣé bó ní nọ́mbà mi. ìjọ sanwó pọ̀ ṣebí ká fi máa wọn lè ní. bàbá bẹ́ẹ̀ ni. oríwájú ò pé yẹn ò pé mo ti understand ẹsẹ̀ àní kò máa lọ mo ti gbọ́ ọmọ náà lébù ó kú oníkáwá àwọn olè káwá àwọn agbófinró àní mo ti gbọ́. ọmọ sí ẹ̀ka ládùúgbò ṣé ìṣe pé ọba ìdí ìyàwó kò sí wàhálà ó dà pé orí tèmi gan ò pé bó mo ṣe wá rìn láàárọ̀ yìí ìrówó mọ́ OTIKO ó dà. Number 1. I don't understand this again. I don't recall this guy number. See, this guy no carry my number. About this guy called OTIKO. I don't type the guy matter. Boss man. Oye ni mo baba, I don't understand again. Now, of course, responsibility. That is my responsibility. So if they ask her, Hello, Baba. Ọ̀rọ̀ OTIKO ó lágbára ju bí mo ṣe rò lọ o. Ó ti sún mi gbogbo effort mi láti fi reach ẹ̀. Àbó ló já sí. Èmi dẹ̀ náà hand over case lé lọ́wọ́. Mo nǹkan tí n fẹ́ ṣe sí mú báyìí. Case yìí ó serious ju bí mo ṣe rò lọ. Ojú tí mo fi ń wo òtùpó bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o. Ẹ̀yin àgbà náà lẹ̀dẹ̀ máa ń pa òwe kan pé ajá ní ìjì tó ja òrùlé kò kan òun. Ajá ti gbàgbé wípé bí ìjì náà bá pọ̀ lápọ̀jù
ó ń bọ̀ wá kan òun àjà bàbá ẹ ní láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí fún mi gbọ́dọ̀ má wí ní kéèsì yìí o mo gbọ́dọ̀ mú òtùpó báyìí kí n fi jófin mo gbọ́dọ̀ apprehend òtùpó gbogbo nǹkan tẹ́ bá lè ṣe fún mi òun ni mo fẹ́ kẹ́ ẹ sà gbogbo ipa tẹ́ bá lè sà pátá ok kí n wá sọ́dọ̀ yín kò kí n ṣe problem tí ṣé ò bá ti pẹ́ ní ẹnì kò pẹ́ṣẹ̀ the thing is ọ̀dọ̀ màámi ni mo wá ń sìn tí n bá ti kúrò lọ́dọ̀ wọn mo ń lọ sọ́fíìsì tí n bá ti kúrò lọ́fíìsì màá máa bọ̀ lọ́dọ̀ yín straight away mi tiẹ̀ ní pẹ́ rárá ẹ ṣeun bàbá ẹ ṣé ẹ ṣé. Agbaluka. Ọ̀káká tí a ká. Okoko tí oko. Okoko tí oko. Ọ̀sálákàlàkà wọlé ò ti rí gbáko. Ọ̀sálákàlàkà wọlé ò ti rí ako. Ọparungun. Ọparungun. Ọpẹgbẹ̀wá àkàlà. Ọpẹgbẹ̀wá àkàlà. Ìwòrìwò bó onífẹ́ àtẹ̀rúgúdú. Ìwòrìwò bó onífẹ́ àtẹ̀rúgúdú. Fẹ́ kinní tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣáájú. Fẹ́ báwọn. Lọ́jọ́ tágbàyàn gidi. Lọ́jọ́ tágbàyàn gidi. Tó pèsè ọ̀run. Ẹgbẹ̀talélẹ́gbẹ̀ta àkàrà ni wọ́n jà kìkì tí wọ́n gbà kú wọ́n sàṣà. Ẹgbẹ̀talélẹ́gbẹ̀ta àkàrà ni wọ́n jà kìkì tí wọ́n kú sàṣà. Ẹ jẹ́ láyé mú ọ́. Lọ́jọ́ tá gbàyàn gidi pètè ọ̀run. Lọ́jọ́ tí àgbàyàn gidi pètè ọ̀run. Ẹgbẹ̀talélẹ́gbẹ̀ta àkàrà ni wọ́n jà kìkì gbà kú wọ́n sàṣà. Ẹgbẹ̀talélẹ́gbẹ̀ta àkàrà ni wọ́n jà kìkì wọ́n gírí àṣà. Ọwọ́ àyè tó mú. Ọwọ́ àyè tó mú. Ọwọ́ àhán ètò mú. Ọwọ́ kìlọ̀ kókó rẹ̀. Ọwọ́ òtìkó. Kò gbọ́dọ̀ ká mi. Kò gbọ́dọ̀ ká èmi Bẹ́kì. Tó bá di pé ọ̀nà pòbìrì kòlò tó sọ fẹ́ dòrú mọ́ máa wo lójú. Irú bó ṣe lọ́yìnbọn fún ọgbà. Ṣàlàyé mi yí o. Wọ́n fa kínní yọ. Fi kára rẹ lẹ́ẹ̀mẹ́ta gbogbo bí kíbi tí mo bá ti wà ń wọ́kọ̀ ọ̀la. Ó ti gbọ́. Ọ wá padà tẹ̀lé mi sórí iṣẹ́ òsì parí o. Ẹ ṣeun bàbá. Ó kàrí. Ọ̀pẹ tí ń ṣàtìlẹ́yìn mi jọ ti fẹ́. Ọmọ tó fẹ́ kẹ́ túbọ̀ kẹ́ ṣàtìlẹ́yìn mi sí. Mo fẹ́ kẹ́ túbọ̀ kún mi. Mo fẹ́ kí òtìkó kó mọ̀ wípé mo ní bàbá nígbẹ̀jọ́. Ó kàrí, ó kàrí. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ kó mọ̀ wípé girigiri ẹsẹ̀. Jẹ́gbẹ́jì ẹ̀ bá ọ̀nà rún. Bẹ́ẹ̀ni bàbá. Ó kàrí. Girigiri ẹsẹ̀ ni ó jẹ́gbẹ́jì ẹ̀ bá ọ̀nà rún. Wòmí bá ní ẹ̀ bá sọ fún àgò ní òde. Bá ní ẹ̀ bá sọ fún àgò ní òde gbẹ́rẹ́ kó wo èdè náà dẹ̀kun gbẹ́rẹ́ kó wo èdè náà dẹ̀kun ní kò sí gbẹ́rẹ́ kó tí dè náà dẹ̀kun. Ìgbẹ́ ìpẹ́jú ní sílẹ̀kùn ojú agada ní sílẹ̀kùn fẹ́ jẹ́ apá lórúkọ epo. Tọ́ba kù dẹ̀dẹ̀ kọ́sàn-án dòrò mọ́ máa wo lójú yí pòbìrì kòbì. Ó pàjàgùnmọ̀ lè fi dolúwo di ọ̀run ọmọ pé dúró ajé wọn àjẹwò. Ó ti gbọ́ mi. Ẹyin kí ní ìkọ́yà fi kan lọ́sàrà rẹ̀. Ṣẹ́kù báwọn. Ó kàrí. Ẹ ṣeun bàbá. Tẹ̀lé mi. Tẹ̀lé mi. Mo jẹ́rìí. Ọ̀gára ọlọ́ṣà ń bọ̀. Òtìkó, òtìkó. Nálọ́kọ lóhùn kí gbèdé. Òtìkó, òtìkó. Fìrídì àká o. Òtìkó, òtìkó. What the fuck? Kí ló ṣẹlẹ̀ gan? Wetin dey sup? Wetin dey sup? All this day nothing kò sí ọkàn. No clubbing, ẹnu gbẹ na. Pardon, bọ̀bọ̀ òtìkó eré yìí ti bá everything jẹ́. Wetin dey sup? Baba see, if para reach 99, the remaining one wey go take complete 100 na still para o. You go need calm down yo. No be say this thing no dey pepper anybody but make papa come first. Jẹ́ ká discuss. Kí tá a ti bá a bá sọ. Ìbò sì máa gbọ́. Number one. Ikú tí ń pa ni mo ní bẹ́ẹ̀ mọ̀rin jẹ́ ògbóhùn erin bẹ́ẹ̀ yíyọ mọ̀ra kún wá bẹ́ẹ̀ mọ̀ta jẹun jíyọ̀ ńlá bẹ́ẹ̀ ní òun ọmọ tẹ́ yá bí ó.
And this OTIKO matter plus no money. Everybody dey para. Everybody gbẹ̀mí by itself. Ní ọmọ tá gbẹ lónìí. Tó tún wá fẹ́ máa fi eyín ẹ̀ bàjẹ́. Ẹ jẹ́ ká ká owó yín yẹn dànù ká kó jọ sínú abọ́ fún make you know as e dey go say blood different from water. Oji, calm down. No do like that now. No do like that, calm down. Number one. Baba, you see that OTIKO matter? Na small thing like elephant. Yes, na small thing. E matter no dey my agenda at all. Baba, boys are not smiling. No kala. Baba, we no dey club again. We no dey spray again. Baba, don't tell me I do ta. Boss man, I won't do ta. Make I dey ta dey go, boss. Kò sí ṣẹlẹ̀. Ẹnu gbẹ. Baba, gbé wa rìn. Boss man, gbé wa rìn. Boys dey para. Guys, I made the same cross for my Let's calm down. On the level of Kukushi, get on straight. One guy really wants to protect your status. So the reason all the strategies. How did they finish it that way? To see me. No setter. Well, after that, plenty noise for OTIKO's door. OTIKO di baba bala baba wọn. Tanto gbẹ́nà wojú ẹkùn láyé ìṣàwó. Iye ojú wọn lọ. OTIKO. Wọ́n ní ọ́fíìsì Abẹ́kí àbí? So o jẹun tẹ́lẹ̀ fún àbí? A máa túra mú. OTIKO, ibi kí náà korúkọ ẹ̀. Èmi ni màá fi ẹjọ́ sí. I promise you. Fìrídìí àká o. OTIKO. Gbẹ̀wìrì. OTIKO dé. OTIKO. Alákọ̀ọ́lọ́run kígbe ní. OTIKO. Tápáyé òlìkà. Ẹyin má bọ̀ wá ní. Wo ìdí rẹ lérí odó yìí. Ìdí lérí odó bá wọn. Kọ́ wá ká ẹsẹ̀ rẹ méjèèjì kọ́ ká lérí ọlọ yìí. Ọ̀pá ló nígbàwọ́ agogo èbìtì àkàtà ní ibodè odò. Àgbàlá ní ibodè oṣù ajá oṣù pa ìwọ lóbodè fọlọ́run ọba. Ẹnìkan igbórí odó kó pètè odó ẹnìkan igbórí ọlọ kó pètè ọlọ òkìkí ẹ̀gà ọ̀dẹ́rù pọ́dán ariwo ṣùṣù é pọjà. Ọ̀sìnkíní ẹ̀yin labẹnu pa o. Ọ̀pọ̀lọ́ ńlá ẹ̀yin labìrù bátàrìgì. Ọ̀dà fọ́nà nígbà ayé ọ̀nà olójúmọ́ omi ní oméjì ọlọ́sọ́dọ̀ àwọn àgbà ọláyé wọn olójú wọn ní kọ́ nígbà yẹn kẹ́kọ́ láwọ̀ ọbẹ̀ kẹ́kọ́ ọmọdé ìlú ọjẹ́ kágbàgbé ọjẹ́. Lórí rẹ sókè díẹ̀. Ó ń dokùn yín bọ̀ nù. Ọ̀yá òjò wájú ìparun ọkẹyìn. Òjò wájú èrò kọ́ parun tẹ̀yìn èpàgbé. Wo mọ̀ ń bọ̀. Ẹ̀ta ń táwé jí ń tọ́ gbèrè ọ̀kan ṣoṣo ń tó lófin náà.
àìgbórí ọlọ kápẹ̀tì ọlọ. wọ́n dó yìí kápá apá ọ̀kápá. ọ̀tá ọ bó ṣe gbọ́dọ̀ tanu. wọ́n dó ìkósí apá òkósì. àìgbórí odó pètè odó ẹni ọba gbórí odó tó pètè odó sẹ̀gbẹ́ olúkòso rẹ̀ kújà yóò ojú náà kọ́ yára òmùkún bí. ojú ẹkùn ní ìrù ẹkùn ọ̀run àfínjú olóòlà tí ilé wọn fún kétébè mẹ́rìndínlógún iná ìparú wọn. ẹnìkan ò sì ní gbórí ọlọ kó pètè ọlọ bí èèyàn bá gbórí ọlọ tó pètè ọlọ sàpọ̀n náà ẹlẹ́gbàrá iná ìparú wọn. gbogbo ẹnikẹ́ni tó bá ti lóhùn òsì ò ní rójú. gbogbo orógbó wọn ìlójú awẹ́ ẹ̀là ìlẹ̀kẹ̀ wọn ìlójú àtòkùnbọ̀ ọ̀rọ̀ agogo ò ní rójú pé wé àfòmọ́kàn ò ní rójú kó fegbò múlẹ̀. ọwọ́ ayé tó mú ọwọ́ ọ̀tá ò ní ká o. ọ̀sìnkínní àwọn alábẹ́nupá wọ̀pọ̀ lọ́nlá bìrù bátàrìgì àwọn olórí fáfọ́nà nígbà yí ọ̀nà òlójú. ọ̀nà mẹ́ni ọ̀nà méjì ọlọ́sọ́dọ̀ Ọ̀rúnmìlà ọláyé ń gòlójú wọn ní kọ́ nígbà yẹn kẹ́kọ́ láwo ọbẹ̀ kan ọ̀nà ṣe bẹ́ẹ̀ nígbà yẹn kan láwo ọbẹ̀ kan ọmọdé ìlú jẹ́ làgbàlú jẹ́ ọmọdé ìlú mọ́kọ́ làgbàlú bàdá wọn lànà pérégedé ọ̀nà rẹ ní ọmọ là fún wọ. ọ̀nà rẹ ò ní dí ẹni bá ti lóhùn òsì ò ní rójú ọ̀tá rẹ ò ní ráyè. olúborí lọ́wọ́ máa jẹ́ torí ayére ní iborí olóko ilẹ̀kùn ní iborí ti sùn nílé àpáàdì ní ṣáájú ẹni ọba faná gbogbo ẹni ọba ti pérí rẹ kó wọn máa lọ sọ́run kọ́ lọ́ọ́ rè kú kí wọ́n máa gbélé ayé kọ́ ọmọ sóríire kó gbórí orí rẹ kọ́ mẹ́mu kọ́ ọjà kà ń bẹ̀ ọtí gbọ́ mi báyìí. hẹ́pùẹ̀ èyí mo wúlò ní kárọ̀ ọ̀rọ̀ mọ́. Ọ̀ka bímọ òbòrò mo ní ọ̀ka bímọ òbòrò bí kìnìún bá bí ramúramù ní gbó tìgbó tìjú wá dákẹ́ OTIKO di bàbá bàlá bàbá wọn. inú ewu lọmọ ìwà ẹ ló sì kó tí òbí kọ́ ni. kí ló máa ṣe lè báyìí. OTIKO ọ̀gára ọlọ́ṣà ń bọ̀. OTIKO nálọ́kọ́ lóhùn kí gbèdé. OTIKO fìrídì àká o. OTIKO gbẹ̀wìrì. dájú wa táwọn náà ń pè látàárọ̀ ẹ pèpè nínú ilé tí ó gbé ẹ tún bọ́ síta ń bí ẹ tún pè é kò gbé náà ṣé bí ẹdẹ fẹ́ nìyẹn sílẹ̀. èyí fi ilẹ̀ sọ ọmọ ẹni ọjẹ́ ni sọ́bìnrin ni mo tún pè ní. mi ò mẹ́ni tẹ́ ń pè bọ́ ẹni tẹ́ ti pèpè nínú ilé ṣé bọ́lọ̀ kan lájọ sọ nínú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó gbé fún pẹ́fẹ́ pé yàn ẹ dẹ̀ pé kò gbé nìyẹn ẹ tún bọ́ síbí náà kò gbé. ṣé wọ́n máa tọ́ ṣẹlẹ̀ obìnrin sọ̀rọ̀ ẹ o má jẹ́ síwá wo sọ ma pé wọn ṣẹ̀ṣẹ̀ máa dẹ́rù ẹ̀ ta tẹ́gbọ̀n rẹ̀ ọmọ abẹ́bẹ̀ ni ṣẹ̀ṣẹ̀ máa dẹ́rù ẹ̀ ta tọ́ ọba ilé pinmi lẹ́mìí tí n bá dẹ́rù ẹ̀ ta n ò ní gbà sọ̀dẹ̀ mọ́ o sómi mọ̀ n bá sọ̀rọ̀ ni. mi ò mẹ́ni tẹ́ ń bá sọ̀rọ̀ bọ̀ ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ tẹ́ ti pèpè nínú ilé tí ó gbé ẹ tún bọ́ síta náà ọ̀rọ̀ láṣẹ ń sọ nínú ilé kẹ́ tó bọ́ síta. ẹ bọ́ sómi ní pè mí. mi ò mẹ́ni tẹ́ ń pè o ẹ̀ńtalẹ̀ pè látàárọ̀ owó ta tiẹ̀ mi ò mẹ́ni tẹ́ ń pè látàárọ̀ ṣe bọ́ọ̀rọ̀ làjọ ń sọ látàárọ̀ nínú ilé mi mẹ́ni tẹ́ ń pè. ó ti dáa ó dàbí ìgbà tí o bá ti gbẹ fi sílẹ̀ ẹ jẹ́ ká wọlé lọ. kí n wọ bó. ẹ jẹ́ ká wọlé. èèwọ̀ èyí tí ń bẹ lọ́ọ̀ mi mo gbọ́dọ̀ yanjú ẹ̀. sọ ọmọ pé n ó pe ẹ̀gbọ́n rẹ ìdàrọ́ kó kìlọ̀ fún ọ. bí bẹ́ẹ̀ kọ́ wọ́n dẹrù ẹ̀ ta. tọ́ ọ bá ti jẹ́ gbádùn èyí tí ń ṣẹlẹ̀ yìí tí ń bá ṣàlàyé mọ́. kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ á lọ sínú ilé kí ló ń ṣẹlẹ̀. OTIKO di bàbá bàlá bàbá wọn. Tanto gbẹ́nà wojú ẹkùn láyé ìṣàwó. Iye ojú wọn lọ. OTIKO ọ̀gára ọlọ́ṣà ń bọ̀. OTIKO nálọ́kọ́ lóhùn kí gbèdé. OTIKO fìrídì
OTIKO, gbẹ̀wìrì, gbẹ̀wìrì. OTIKO, OTIKO, OTIKO dé. OTIKO, OTIKO. Alákọ̀ọ́lọ́hún kígbe ní. OTIKO. Tápáyé ò lè ká, tápáyé ò lè ká. Mo ní tápáyé ò lè ká. Tápáyé ò lè lélelele, wọ́n bá lélelele. Wọ́n wá wọ́n ò rí. Tápáyé ò lè ká, kánú pàdé nù. Ẹbí la ẹ yàgò, bẹ́ẹ̀ mẹ́rin jẹ́ ògbóhùn ẹ̀rín. Bẹ́ẹ̀ tí ẹ mọ̀ ṣàṣẹ́ òjì ọlọ́bẹ̀. Ẹbí la ẹ yàgò, OTIKO ń bọ̀, ó ń bọ̀, OTIKO ń bọ̀. Irú èdìwọ́ ní bí ọmọ yìí. Ìní ti bẹ láàrin apá mi tìkútìkú ọ̀ràn yìí. Mo ti pè é, ọkọ̀ kò gbé kọ́ọ̀lù mi. OTIKO, ó ti dáa. OTIKO, OTIKO. Etí ológì ní òdìdí lókè àjà kọ́mọ lè gbọ́ fèrè fìtí èkúté. Kọ́mọ létí ìlú ọmọ játó. Tó o bá wá pọ̀ tí mo pè ọ́ tó gbọ́. Afẹ́fẹ́ o, lọ́ọ̀rẹ́ gbé wá báyìí. Lọ́ọ̀rẹ́ gbé wá ànàmútọ̀gà bólógìní bá gòkè àjà. Ojú rẹ̀ tó lé ojú rẹ̀ tó kóní. Ẹ̀yin ológìní ọ̀gbọ́dọ̀ kẹlẹ̀ bọ́wọ́ rẹ̀ bá já para. Mo pè ọ́ sí mẹ́rẹ́ntẹ́lú, mo pè ọ́ sí wọ̀nràn, mo pè ọ́ sí mẹ́sì àgbò níbi ojúmọ́ tí mo wálé ayé. Eré tètè OTIKO ìwọ́dà. OTIKO irú ẹ̀dínwó ní díọ̀. Ó rí iye gbà mo fi pè ọ́ lórí aago rẹ báyìí. Ẹ ti pè mí. Bàbá 99 miss call. Ó ti rí báyìí. Irú ẹ̀dínwó ní díọ̀ tí mo fi pè ọ́ ní iye ìgbà mọ́kàndínlọ́gọ́rùn-ún tó o sì gbé. Bàbá kò rí bẹ́ẹ̀ o, mo kàn ní kí n sáré fọmọ yẹn kí n fi yáta ni. Tiẹ̀ ta ìwọ àtomi sẹ́rù ipò tó ọkọ̀ lọ́yẹ kọ̀ọ̀kan máa gún obìnrin láyà káàkiri. Ìwọ ọmọ pọ̀ mẹ́kẹ́ nínú lẹ́kìtò di ọmọ jo. Ọjẹ́ fura mo fẹ́ kó fura sọ̀rọ̀ gbèsè ayé ara rẹ o. Wọ́n ní kí jẹsùjẹ sọ́sù jẹ kọ́ mọ́ bá jẹ gùdùgùdù. Kí nàyànnàyàn rẹ sọ nínú ẹ̀kọ́ mọ́ bá nẹni ọba. Ìṣètà ṣe sànà tá a mú jẹ òní lè yíwọ́ o. Ọgbọ́ níbi tó wá àwọn àgbáríjọ ọlọ́pàá wọ́n ti pé bíbà tí wọ́n fẹ́ mú ọ. Àmọ́ èmi ni mo ní èèwọ̀ bọ́ bá kú dẹ̀dẹ̀ wó kéwì akẹ́sàn ọmọ awó tẹ́rí gbá sọ ni. Sọ yẹ kọ́ ọmọ ṣàṣùkúyè. Ó ti dà iná ojú ẹ kò ní jẹ́ wọ́n mẹ́kùnso wọn ò ní mú ọ. Àmọ́ bàbá kí ni ká ṣe báyìí? Ká ṣe. Bẹ́ẹ̀ ni bàbá. Wọ́n ti lọ́gbọ́n tó bá dájí ọ̀nà ni ọmọ báyìí tí ó sùn. Má bọ̀. Àrùn tí ń gbé ní dèní ikú tí ń pa ní. Becky, tí máa sọ fún mi pé I really appreciate you and I appreciate your lẹ́sẹ̀ fi gbẹ̀kúrá ojú ọdún náà. I really appreciate you. Bó bá ti jọlá túmọ̀ kọ́lá. Thank you, sir. I've given you my word and I've promised you. Mo ti jẹ́ kó yé yín pé ọ̀bùn máa tẹ̀. Becky, you are such a diligent officer. We need more of intelligent officers like you. You promise me and you keep to your promise. You are such a diligent officer. You make me happy. You see, Becky, lágbára Ọlọ́run, promotion. Oh, ní sílẹ̀ pẹ̀. After the year this year. Oh, the ní ṣe lẹ́nu Ìkojú wàhálà alákọ̀ọ́lọ́hún kígbe
ọ̀kárá ọlọ́ṣà ẹgbẹ́ bàbá wọn ló ń ṣe jàgùdà olè jàgùdà olè OTIKO jàgùdà olè tàǹjọ́dá. Thank you. Ọlọ́run inú mi dùn gan-an ní in fact tó bá dórí social media. Officer Becky bí Officer Becky lọ. Inú mi dùn. Ọ̀rẹ́ mi, congratulations. Thank you. I'm so happy. In fact tó bá gun ẹṣin nínú mi lénìí Ọlọ́run ò ní kó ṣe. Because mo kàn ṣáà imagine pé kò easy. Èmi náà mọ̀ pé kò easy, but thank God. Ọ̀rẹ́ mi ò kú àdúró tí. I'm telling you, it's not easy, oh. I'm proud of you. I swear, I'm proud of you. Thank you. Ọlọ́run ni èmi kọ́. At last. Officer Becky. Well done. Thank you. Thank you so very much. You surprise me. O wí bẹ́ẹ̀ o dẹ̀ ṣe bẹ́ẹ̀ pé o máa mú OTIKO o dẹ̀ mú OTIKO. In fact, good over you. O wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ obìnrin yẹn takuntakun ni yín. Thank you. I promise you guys that I will do everything possible within my reach. Láti ensure pé I bring OTIKO to justice. You know, and OTIKO again. Officer Kola, Officer Becky, mo ní kẹ́ ẹ má lé mi, ẹ ń lé mi. Mo ní kẹ́ ẹ má threaten mi, ẹ ń threaten mi. Bẹ́ẹ̀ sì rè ẹlẹ́ẹ̀pa mi. Ẹ tó mi bà, asín ni mí, mi ì ṣẹran àpakún. Ọ̀gá ni mí, mi ì ṣẹran àṣẹ lọ́bẹ̀. Àìmọ̀ṣẹ́kọ̀ ọmọ orogun yín, òun ló fẹ́ mu torí bomi gbóná. Láàárín mi àti yín, ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. I killed you myself. How come? Ọ̀ká bímọ bóró. Báwo ló ṣẹlẹ̀? Tabalika mẹ́ni ọ̀la la máa mú. Ẹnu lẹ́sẹ̀ fi ń pèkúrọ́ ojú ọ̀nà. Tó bá ti dọ̀la túmọ̀ kọ́lá o. Ọlá kì í tán láyé. Tanto gbẹ́ná wojú ẹkùn láì ṣáwó. Tanto gbẹ́ná wojú ẹkùn láì ṣáwó. Ó ti kojú wàhálà alákọ̀ọ́lọ́hún kígbe. ọ̀kárá ọlọ́ṣà ẹgbẹ́ bàbá wọn ló ń ṣe jàgùdà olè OTIKO jàgùdà olè. tàǹjọ́dá pèrè níwájú ọ̀dà pèyàn OTIKO jù wọ́n lọ ẹbí láyé àgógó OTIKO mo ní tàǹjọ́dá pèrè níwájú ọ̀dà pèyàn. Iná wọn lọ́jọ́ kí ló ń bọ̀ bínú lóde náà bẹ́ẹ̀ jàgùdà olè jàgùdà olè gàdúgbò tuntun kò tó kó pa. Gekulegba, what's up for Toko? Kadogba korofo. There we go. Good day. Kí gbogbo ilé ó pa lọ́lọ́. Ẹnu lẹ́sẹ̀ fi ń pèkúrọ́ ojú ọ̀nà.
ti dọ̀la túmọ̀ kọ́lá o. ọ̀la kì í tán láyé. tanto gbẹ́ná wojú ẹkùn láì ṣáwó tanto gbẹ́ná wojú ẹkùn láì ṣáwó ó ti kojú wàhálà alákọ̀ọ́lọ́hún kígbe ọ̀gára ọlọ́ṣà ẹgbẹ́ bàbá wọn ló ń ṣe jàgùdà